bó ṣe máa jẹ́ náà nìyẹn ìròyìn eré ìdárayá yẹn lórí idán lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò nàìjíríà tiwantiwa ọ̀nà là ń dẹ̀yìn tiwa kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ n farabalẹ̀ kí n tún dẹ́yìn pé lọ́wọ́ táwa ìdíje líìgì lórílẹ̀‐èdè wa nàìjíríà ó tún máa wáyé gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé mo kúrò ń bẹ̀ ẹ jẹ́ n máa lọ sílé òkèrè torí bá méjì kọ ìròyìn ti wà nílẹ̀ ẹ jẹ́ n sọ fún wa pé Nnamdi Oduamadi tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ikọ̀ Super Eagles nígbà kan rí ni ó jẹ́ kó yá pọ́ùn ti fi kọ AC Milan sílẹ̀ lórílẹ̀‐èdè Italy torí bá méjì kọ́ ṣe é mọ̀ pọ́dún 2007 ló darapọ̀ mẹ́kọ̀ AC Milan lórílẹ̀‐èdè Italy ṣùgbọ́n ọdún 2008 òun ló tọ̀wé ọgbọ́n òwe àdéhùn sànsìn yẹn professional contract pẹ̀lú ikọ̀ náà ọdún mọ́kànlá rèé tó ti lo dálà nínú ikọ̀ AC Milan lórílẹ̀‐èdè Italy ó lóun fi ikọ̀ náà sílẹ̀ lẹ́yìn ọdún mọ́kànlá ẹ̀ jẹ́ sọ fún wa pé onírúurú ikọ̀ mẹ́fà ni wọ́n ti fi ṣàyálò sí ni ìyẹn ọ̀nlóńdì nígbà tó fi wà mẹ́ pẹ̀lú ọdún mọ́kànlá inú ikọ̀ wo ni ẹgbẹ́ nǹkan dé wá pé ó ti lọ sínú ikọ̀ Torino ní orílẹ̀‐èdè Italy ikọ̀ CD Firenze ikọ̀ Brescia ikọ̀ Porto ikọ̀ Latina kó tó wá di pé iná àyálò tí wọ́n fi ṣe kẹ́yìn ikọ̀ JK náà fi ṣe lórílẹ̀‐èdè Finland lọ́wọ́ tá a wà yìí ó ti kúrò nínú ikọ̀ AC Milan yẹn Nnamdi Oduamadi tó jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè wa nàìjíríà bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa lórí pápá lẹ́tọ̀ ìyẹn idán lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò nàìjíríà tiwantiwa ọjọ́ ń kúrò ń bẹ̀ kí n máa lọ sílé òkèrè kẹjẹ́ ń jẹ́ kó yé wa kí n tó lọ Emmanuel Emenike agbábọ́ọ̀lù ọmọlẹ́dẹ̀ wa nàìjíríà ṣùgbọ́n tó ń bá ìfarasìsẹ́ wọ̀ jáàjà nínú ikọ̀ Las Palmas lórílẹ̀‐èdè Spain ó ti jẹ́ kó yé wa ó ní bẹ́ẹ̀ ni ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni a ò ní sípò múkú ẹ̀ ó ní ìfarasìsẹ́ tẹ́ rí lọ́wọ́ táwa kì í sọ̀rọ̀ agbábọ́ọ̀lù kankan bó tilẹ̀ wù kórí káàkiri àgbáńláyé ó lóun mọ̀ pé láìpẹ́ láìjìnà òun máa padà wá sípò ìlera tó gá yàtà lálẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ Emmanuel Emenike tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ẹjẹ́ máa bá téńtélé ẹjẹ́ máa lọ́ọ̀lì òkèrè kí n farabalẹ̀ kí n lọ dáwà mo bọ́ sínú ikọ̀ Liverpool ẹjẹ́ ń sọ fún wa pé báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó ti gbéra sọ ìdíje UEFA Champions League àwọn èèyàn ní City final tọkùnrin kò ṣe tọkùnrin yìí Liverpool Madrid ó jọjọ́ sátidé ṣùgbọ́n ìdíje UEFA Champions League final tẹ́ka tóbìnrin láàrin ikọ̀ Wolfsburg lórílẹ̀-èdè Germany ikọ̀ obìnrin agbábọ́ọ̀lù Wolfsburg lórílẹ̀-èdè Germany àti Lyon lórílẹ̀‐èdè France wọ́n kojú ara wọn ní Kiev lórílẹ̀‐èdè Ukraine gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbọ́mi dáadáa ọmọlọ́lá gbogbo Jámánì ṣe fẹ́ lọ fẹsẹ̀ wọn sẹ́ni láàrin Real Madrid àti Liverpool wọ́n ní kò sí wàhálà kọ́lọ́ ń sọ wa àjọmọ́ àgbà ń bẹ̀ ni bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ní ìdíje àṣekágbá láàrin ikọ̀ Lyon àti ikọ̀ Wolfsburg ní ìdíje àṣekágbá ìdíje UEFA Champions League tẹ́ka tó bẹ̀rẹ̀ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ìfarabalẹ̀ kí n jẹ́ ìtiwa ni mo kúrò ń bẹ̀ mo lọ sọ́dọ̀ Sadio Mane ó ní abba nǹkan yòówù tá a gbá bọ́ọ̀lù tó jẹ́ múmi-ín nínú oṣù tá a wà nǹkan yòówù tó yẹ kó máa ṣe ni pé kó kọ́ bá a ṣe ń sin náà níbo ló ti sọ̀rọ̀ ní Manchester ní ìyẹn lórílẹ̀‐èdè United Kingdom nígbà tó lọ sin náà ní pápá àṣírí Manchester United ìyẹn ilé ìjọsìn wọn ní ìyẹn Manchester United Mosque òun ló ti lọ kírun lánàá mo ń sọ nípa Sadio Mane ó kírun ó sì bá wọn oníròyìn sọ ó nínú oṣù lánàá tá a wà yìí tó yẹ kí a gbá bọ́ọ̀lù tó jẹ́ múmi-ín kó máa ṣe ni pé kó máa gbààwẹ̀ déédéé kó sì máa gbàdọ̀ ó lóun fi ìdíje tó máa wáyé lọ́jọ́ sátidé lọ́nà lọ́wọ́ ó ní dúdú lọ́sàn máa sọ fún ikọ̀ Liverpool àwa náà sàmì lápá abẹ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Sadio Mane mo ní ìfarabalẹ̀ kí n já wa rìn láti bẹ̀ ẹgbẹ́ ń kúrò bẹ́ẹ̀ dẹ́jà lọ́fẹ̀ẹ́ ó ti jẹ́ kó yẹ wá olórí ọwọ́ tó ń wá báyìí òun ti dúró tán ni ó ti ẹ̀fẹ́ máa gbá bọ́ọ̀lù yóò táwọn bá pàdé nídìí àṣekágbá ìdíje ti UEFA Champions League ó lóun ti dúró torí tá a bá ní ká wo Cristiano dos Santos Aveiro Ronaldo sí R7 orí ọwọ́ tó dúró tó sáprápra ló wà lọ́wọ́ tá a bọ̀ ó lè ṣùgbọ́n ti dúró adé ìmọ̀ tó gáyàtà díjẹun lọ́fẹ̀ẹ́ ó ní gbogbo ìpèníjà eléyìí tó ń lérí látara Cristiano Ronaldo òun ti tàn láti fọkàn rán láti fàyà rán lọ́wọ́ tá a bọ̀ ó lóun dúró tán di ìdíje tó máa wáyé lọ́jọ́ sátidé tá a bá ń sọ nípa ìdíje UEFA Champions League bí nǹkan ṣe ń lọ Danny Welbeck ìròyìn ti yé wa gbogbo Gunners wọ́n ti jẹ́ kó yé wa kó ṣeé ṣe o kó darapọ̀ mọ́ nǹkan Besiktas lórílẹ̀‐èdè Turkey torí bá méjì kọ́ ìfarasẹ̀sẹ̀ lónìí lánàá bí ẹkún apọmọjẹ nínú kan Arsenal ìdí rẹ̀ tán fẹ́ fi jẹ́ pé kó máa darapọ̀ mọ́ nǹkan Besiktas lórílẹ̀‐èdè Turkey ó ti wá jẹ́ kó yé wa ní sáà mẹ́rẹ̀ẹ̀rin yẹn 4 season tó lò nínú kan Arsenal 112 appearances òní Danny Welbeck farahàn fún nǹkan Arsenal ó ti wá jẹ́ kó yé wa o pé níparí sáyé pàápàá jùlọ lójú ọjà tó sílẹ̀ báyìí ó ṣeé ṣe kí Danny Welbeck kó darapọ̀ mọ́ nǹkan Besiktas lórílẹ̀‐èdè Turkey bí nǹkan ṣe ń lọ Latin Baines ògbóǹtarìgì ní
adé ẹ̀yìn mọ́ nínú ọkọ̀ Everton kọ́ nìyẹn. Ó jẹ́ kó yé wa bó ṣeé ṣe kóun kúrò nínú ọkọ̀ Everton níparí sáà tàbí pàápàá jùlọ lójú ọjà. Ọdún kọkànlá rẹ̀ tó ti wà nínú ọkọ̀ Everton, ó ti farahàn ní ìgbà mẹ́rìnléní-irínwó yẹn 404 appearances ló ti farahàn fún ikọ̀ Everton. Ó ti wá jẹ́ kó yé wa bó ṣeé ṣe o kóun tàtàkùnsẹ̀ kúrò nínú ọkọ̀ Everton níparí sáà yìí. Orílẹ̀-èdè China tàbí orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìdíje Major League Soccer ló ṣeé ṣe kóun darapọ̀ mọ́ ìyẹn Letting Base tó jẹ́ agbábọ́ọ̀lù nínú ọkọ̀ Everton. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba, ẹ jẹ́ n kúrò ń bẹ́ẹ̀ kí n sọ fún wa pé Santi Cazorla ògbóǹtarìgì ní agbábọ́ọ̀lù nínú ọkọ̀ Arsenal, wọ́n ti jẹ́ kó yé wa lórí ọwọ́ tó wà báyìí pé kí ni ó ṣeé ṣe kó kúrò nínú ọkọ̀ Arsenal. Ikọ̀ wo ló fẹ́ darapọ̀ mọ́? Ikọ̀ Villarreal lórílẹ̀‐èdè Spain ló ṣeé ṣe kí Santi Cazorla kó darapọ̀ wọn lọ́wọ́ táwọn torí bá méjì kọ ẹ má gbàgbé pọ́dún 2012 ló darapọ̀ mọ́ ikọ̀ Arsenal láti inú ọkọ̀ Malaga lórílẹ̀‐èdè Spain, ṣùgbọ́n látìgbà náà gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti gbá fún ikọ̀ Arsenal 180 appearances wọn ló ti farahàn fún ikọ̀ Arsenal. Wọ́n ti wá jẹ́ kó yé wa o kó ṣeé ṣe kó tàtàkùnsẹ̀. Ẹ má gbàgbé pé ìdíje tó gbá lọ́dún 2014 nínú ìdíje FA Cup nígbà tí ikọ̀ Arsenal kojú ikọ̀ Hull City, ìgbà náà ló ti láǹfààní láti mi àwọn kẹ́yìn fún ikọ̀ Arsenal. Ẹ rántí ìdíje FA Cup tí ikọ̀ Arsenal fìyà jẹ ikọ̀ Hull City àmì ayò 3-2. Ṣé ẹ bá gbàgbé ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2016 ló ti gbá bọ́ọ̀lù kẹ́yìn nínú ikọ̀ Arsenal. Santi Cazorla mọ̀ ń dá wa tán kalẹ̀kalẹ̀ ní ó ti jẹ́ kó yọ ọpẹ́ lọ́wọ́ tàwọn ó ṣeé ṣe o kódà ó ti ń ṣe trial pẹ̀lú ikọ̀ Villarreal lórílẹ̀‐èdè Spain yẹn Santi Cazorla. Ó wá ṣeé ṣe pé ikọ̀ Villarreal ló ṣeé ṣe kí Santi Cazorla kó darapọ̀ mọ́. Mo dá wa tán lápá bẹ̀, ẹ má gbàgbé pé ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2016 yìí ikọ̀ Ludogorets ní ikọ̀ Arsenal bá pàdé nígbà náà wọ́n sì fìyà jẹ wọ́n àmì ayò 6-0. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n máa farabalẹ̀ kí n já wa ní. Ẹ jẹ́ n sọ fún wa pé Carlos Ancelotti wọ́n ti yàn gẹ́gẹ́ bí akọ́ni màgbá ikọ̀ Napoli tó dàbí èkó lọ́wọ́ tá a wà ní létí kéde gẹ́gẹ́ bí ìròyìn ilé tó ń tẹ̀lé kódà àdéhùn ọlọ́dún 3 ló ṣe pẹ̀lú ikọ̀ Napoli yẹn. Carlos Ancelotti tó jẹ́ akọ́ni màgbá ikọ̀ Bayern Munich nígbà kan wọ́n ti kéde gẹ́gẹ́ bí ojúlówó akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Napoli lórílẹ̀‐èdè Italy. Wọ́n ti lé dànù ó ti gbaṣẹ́ lọ́wọ́ Maurizio Sarri tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ yìí nígbà kan. Lọ́wọ́ tá a wà yìí Carlos Ancelotti òun lakọ́nimọ̀ọ́gbá ikọ̀ Napoli tó dàbí èkó yẹn lórílẹ̀‐èdè Italy. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ sọ fún wa pé Andrew Nesta ó ti kúrò nínú Barcelona, ó ti darapọ̀ mọ́ ikọ̀ kan lórílẹ̀‐èdè Japan. Mo sọ nípa ikọ̀ Vissel Kobe. Lọ́wọ́ tàwa Andrew Nesta ó ti darapọ̀ mọ́ kódà ikọ̀ yìí ti jẹ́ kó yọ lórílẹ̀‐èdè Japan pé Andrew Nesta ó ti di agbábọ́ọ̀lù wọn àwọn pátápátá. Lọ́wọ́ tàwa ó ti darapọ̀ mọ́ wọn tẹ̀mọ̀ pé láìpẹ́ ló kúrò nínú ikọ̀ Barcelona tó sì darapọ̀ mọ́ ikọ̀ Vissel Kobe lórílẹ̀‐èdè Japan. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìròyìn eré ìdárayá lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK. Èyí ṣe ń darapọ̀ mọ́ lórí gbogbo àtẹ̀síkáyé ilé tó wà Twitter, Instagram, ẹ lọ wò wá. Ẹ tún lè tún rédíò síbẹ̀ ó máa gbé wá ní ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa lórí ìròyìn eré ìdárayá ìyẹn dán lórí pápá pẹ̀lú Fọlájì Oyètáyọ̀. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba, ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ ibo ni kí n balẹ̀ sí. Ẹ jẹ́ n sọ fún wa pé lọ́wọ́ tá a wà ní ikọ̀ Barcelona wọ́n ti sọ pé àwọn nílò láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ tá a wà láti rọ́pò Andrew Nesta eléyìí tó kúrò nínú ikọ̀ Barcelona. Lọ́wọ́ tá a wà wọ́n ti jẹ́ kó yé wa kó ṣeé ṣe kó jẹ́ Paul Pogba làwọn máa gbé wá sínú ikọ̀ Manchester United láti inú ikọ̀ Manchester United wá sínú ikọ̀ Barcelona. Torí tá a bá ń gbọ́ lásìkò tá a wà Jose Mourinho tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn ó ti ń dún mọ̀rúmọ̀rú mọ́ Paul Pogba bó ṣeé ṣe kó finú kan náà sílẹ̀. Ikọ̀ Barcelona wọ́n ti wá gbówó wá o wọ́n ló ṣeé ṣe káwọn gbé Paul Pogba. Tẹ́ ẹ̀ bá nílò ẹ̀mọ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lẹ̀gbẹ́lẹ́gbẹ́ ẹ jẹ́ kó máa bọ̀ wá lórin tí Barcelona òun ni wọ́n ń kọ lọ́wọ́ tá a wà yìí. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá lọ́gbà ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ ibo ni kí n tún balẹ̀ sí. Ẹ jẹ́ kí n jẹ́ kó yá pé lọ́wọ́ tá a wà ní Salah ó ti jẹ́ kó yẹ gbogbo èèyàn ó ní abba ẹrí wa nídìí àṣekágbá ìdíje UEFA final kì í máa ṣeré eré kọ́ la ṣe débẹ̀ akọ́ṣẹ́ tó gbẹnu tán la ṣe débẹ̀ ó ní ṣe rí bá méjì kọ́ ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ọmọ tó wáyé tó gbórúkọ sí bọ́pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ dúró dépò pé yóò wá. Ó ní iṣẹ́ la ṣe akọ́ṣẹ́ láti dé ìdíje UEFA Champions League final. Ó ní tá a bá ní káwọ́ láàrin àwọn ọkọ̀ 32 team eléyìí tó ń kópa ní ìdíje UEFA Champions. Ó lóun wá mọ̀ pé gbogbo àṣeyọrí ìfò tí ìdúró tán ó dìgbà táwọn bá gba ìdíje ife ẹ̀yẹ UEFA Champions lọ́la ni nígbà táwọn máa kojú ikọ̀ Real Madrid. Ó jẹ́ kó jẹ́ wà ó lẹ́mìí ìṣọ̀kan àti ẹ̀mí ìfarasìn eléyìí tó wà nínú ikọ̀ Liverpool ló jẹ́ káwọn gba ìdíje ìlọ́wọ́ tá a wà yìí. Talent tó ń sọ bẹ́ẹ̀ Mohamed Salah tó jẹ́ agbábọ́ọ̀lù nínú ikọ̀ Liverpool. Ó láwọn ti dúró táwọn láti kojú ikọ̀ Real Madrid lọ́jọ́ Sátidé. Ó máa gbẹnu tán ní Ukraine lórílẹ̀-èdè
ní Kiev lórílẹ̀‐èdè Ukraine lọ́jọ́ sátidé láago 8 ní nígbà tí ikọ̀ Real Madrid bá kojú ikọ̀ Liverpool nídìí àṣekágbá. Bí nǹkan ṣe ń lọ lápá abẹ mọ́ ń dá wa ní ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ kí n sọ fún wa pé ikọ̀ Atletico Madrid wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Spain wọ́n láwọn ti gbé ta ni wọ́n gbé Hernandez Casente lórílẹ̀‐èdè Spain náà ní inú ikọ̀ wo ló ti ń lo dálà inú ikọ̀ Filari wọ́n ti jẹ́ kó yé wa o wọ́n ti náwó gan lọ́wọ́ táwa bó sì ṣe wá darapọ̀ mọ́ ikọ̀ Atletico Madrid ó wá jẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí wọ́n gbé ní sáà tá a wà ènìyàn lójú ọjà ilé tó sílé àdéhùn ọlọ́dún 5 ó ní Hernandez Casente ló ti pẹ̀lú ikọ̀ Atletico Madrid lórílẹ̀‐èdè Spain àdéhùn ọlọ́dún 5 òun ló sì ó ti darapọ̀ mọ́ ikọ̀ Atletico Madrid láti inú ikọ̀ Filari ìyẹn lórílẹ̀‐èdè Spain wẹ́rẹ́wẹ́rẹ́ mo já wa ẹ jẹ́ n kúrò nínú ikọ̀ bẹ̀ kí n bọ́ sínú ikọ̀ West Ham United ẹ jẹ́ kí n dé kóyá kí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ bóyá níparí sáà táwọn pàápàá jùlọ ní 30 oṣù tó ń bọ̀ òun làdéhùn àwọn agbábọ́ọ̀lù méjèèjì tí mo fẹ́ dárúkọ máa tẹnubodò nínú ikọ̀ West Ham United mò ń sọ̀rọ̀ nípa ìmú wọn James Collins àti Tani Patrick Vieira 30 oṣù tó ń bọ̀ làdéhùn wọn máa tẹnubodò wọ́n ti wá jẹ́ kọjá pẹ́tàdé wọn bá ti tẹnubodò nínú ikọ̀ West Ham United àní òsì wọn máa bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ní lóònù ikọ̀ West Ham United ìròyìn eré ìdárayá nìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct látòlédè UK pẹ̀lú olólùfẹ́ yín tó ń dá yín tán kanlẹ̀kanlẹ̀ Fọlájì Oyètáyọ̀ Bàbá Sport mórí ẹ̀ńbẹ́ òdúró ọmọlọ́lá gbogbo Jámánì ó dúró tiwa ní èèyàn tiwa lórí ètò mi ò ní wá ẹtì bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun là ń báragbá ẹ jẹ́ n kúrò ń bẹ̀ pé àjọ FIFA wọ́n ti fòǹtẹ̀lú lọ́wọ́ táwa kí ni wọ́n fòǹtẹ̀lú wọ́n ti jẹ́ kó yé wa pé ìdíje FIFA World Cup eléyìí tó máa wáyé lọ́dún tá a wà yìí ẹjẹ́ iṣẹ́ báyìí nẹ́bọ̀ làbá tó ṣe ẹja délé iṣẹ́ Al-Hikmat kátúgbọ́n tí wọ́n ní fún wa tí n bá dé àwọn ìròyìn eléyìí tó wà ńlẹ̀ ẹ kúkú jẹ́rìí ẹ̀ ń tẹ́ ní màá farabalẹ̀ máa já wa ní ẹjẹ́ ń dókè lọ́nà kí n padà wá mò ń lọ wá mò ń bọ̀ wá gbogbo ara ní fi ń padà bọ̀ ẹ kú kalẹ̀. gbogbo olórí ilé ilẹ̀ yá ìlókè òkun apá àmójúbà ilé. gbogbo olórí ilé ilẹ̀ yá ìlókè òkun apá àmójúbà iléeṣẹ́ tó bójú níta bá a ti ṣe ìwé ìrìnnà láti orílẹ̀-èdè kan síbòmí. iléeṣẹ́ Assistant Travel and Tour oríire dẹ́gbọ́. bẹ́ẹ̀ bá fẹ́ kàwé ní UK, Canada, Australia, Bulgaria, Malaysia, Ukraine tàbí orílẹ̀-èdè míì òrìṣà bí ó pọ̀ sí lẹ́gbẹ̀dẹ̀. iléeṣẹ́ Assistant Travel and Tour lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ bá fẹ́ tòwé ìrìnnà lẹ́yìn tí kò ní mọ̀gbọ́n nínú tá a mọ̀ sí. visa application packages, document assessment before submission, flight ticket and hotel reservation, review and pay against refusal of visas, booking of appointment date for interview, travel health insurance. ẹ fẹ́ lọ ájì tàbí umra ní iléeṣẹ́ Assistant Travel and Tour ní kẹ́ ẹ bá dòwò pọ̀ wọn kò ní jayé nítorí àwọn tó ti bá wọn dòwò pọ̀ ní lọ́lọ́gbọ̀ wọn kan sára ṣiṣẹ́ ọlọ́run ní. orin mọ́ bá lọ́wọ́ gbẹ́gbẹ́ ni wọ́n fi bọ́nú iléeṣẹ́ Assistant Travel and Tour wà ní number 65 Alabia Street opposite Mr. Biggs Ìgbọ̀nà Ayétòrò Òṣogbo tàbí 44A Bukawara 4 First Settlement New Cairo, Egypt. ẹlẹ́gbẹ̀mọ́ sórí nọ́mbà yóò +234 7069678147 tàbí +20114 5939334 àti Assistant Travel and Tour ọlọ́run ló fi rán wá. tó ẹ káàbọ̀ padà bó ṣe máa jẹ́ náà nìyẹn ẹ jẹ́ ń sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí. ilé ìyá àti lókè òkun apá àmójúbà iléeṣẹ́ tó mójú níta bá a ti ṣe ìwé ìrìnnà láti orílẹ̀-èdè kan síbòmí. iléeṣẹ́ Assistant Travel and Tour oríire dẹ́gbọ́. bẹ́ẹ̀ bá fẹ́ kàwé ní UK, Canada, Australia, Bulgaria, Malaysia, Ukraine tàbí orílẹ̀-èdè míì òrìṣà bí ó pọ̀ sí lẹ́gbẹ̀dẹ̀. iléeṣẹ́ Assistant Travel and Tour lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ bá fẹ́ tòwé ìrìnnà lẹ́yìn tí kò ní mọ̀gbọ́n nínú tá a mọ̀ sí. visa application packages, document assessment before submission, flight ticket and hotel reservation, review and pay against refusal of visas,
káàbọ̀ padà bó ṣe máa jẹ́ náà nìyẹn. Ẹ jẹ́ kí n balẹ̀ sórílẹ̀-èdè Spain padà nínú ọkọ̀ Valencia. Wọ́n ti gbé ògbóǹtarìgì agbábọ́ọ̀lù nígbà kan rí tá a bá sọ nípa di àárín gbùngbùn eléyìí tó gbẹnu tán ni ọmọ orílẹ̀-èdè France. Mo ń sọ nípa Geoffrey Kondogbia. Wọ́n ti jẹ́ kó yá kó ti darapọ̀ mọ́ ikọ̀ Valencia lọ́wọ́ tá a wà yìí. Ìyẹn Geoffrey Kondogbia tó jẹ́ agbábọ́ọ̀lù adi àárín gbùngbùn lórílẹ̀-èdè France. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Valencia ìyẹn lórílẹ̀-èdè Spain. Ẹ jẹ́ n sọ fún wa pé àjọ FIFA wọ́n ti buwọ́lù ta ni wọ́n buwọ́lù àwọn olórin ṣèwọ́ṣèwọ́ tó máa dáwọ́ dùnú ni pẹ̀lú àwọn èèyàn lórílẹ̀-èdè Russia níbi àṣekágbá ìdíje àgbáńláyé tó máa wáyé lórílẹ̀-èdè Russia lọ́wọ́ ta àwọn wo ló máa foni dáhùn èèyàn lára yáǹbẹ̀ ògbóǹtarìgì akọrin ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tá a bá ń sọ nípa tani Nicky Jam ni ògbóǹtarìgì akọrin yìí ó máa wà mẹ́ àti Will Smith ó máa láǹfààní láti wà mẹ́ pàápàá jùlọ Era Istrevi ṣe ráwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ àwọn lórin ṣèwọ́ṣèwọ́ tó máa dáwọ́ dùnú tó máa kọrin fáwọn èèyàn ní àṣekágbá ìdíje ife ẹ̀yà àgbáńláyé lórílẹ̀-èdè Russia. Níbo ló ti máa wáyé? Ẹ má gbàgbé pé ọjọ́ karùndínlógún oṣù tó ń bọ̀ òun ló máa parí ní oṣù keje ló máa parí ọjọ́ kẹrìnlá oṣù tó ń bọ̀ ló máa gbéra sọ ó máa parí ní ọjọ́ karùndínlógún oṣù keje ọdún tá a wà. Wọ́n ti jẹ́ kó yá pé àwọn olórin tí mo dárúkọ ló máa entertain àwọn èèyàn ló máa gbé sí wọn lára gẹ́gẹ́ bá a ṣe ń dá yín tán. Àjọ FIFA wọn láwọn ti buwọ́lù ògbóǹtarìgì DJ ìyẹn DJ Diplo òun ló máa jẹ́ ẹni tó máa ṣe recorded fún ìdíje náà lórílẹ̀-èdè Russia lọ́dún tá a wà. Bí nǹkan ṣe lọ ọ̀la gangan lórí máa jáde kí làkórí orin lift it up ẹgbẹ́ sókè òun gangan làkórí orin tán máa kọ níbi àṣekágbá ìdíje ife ẹ̀yà àgbáńláyé tó máa wáyé ní ọjọ́ karùndínlógún oṣù keje ọdún tá a wà. Bí nǹkan ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba mo kúrò ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ n sọ fún wa pé ikọ̀ Inter Milan wọn làwọn ti gbé àwọn ti ṣe àdéhùn fún un lọ́wọ́ tá a wà yìí. Mo ń sọ nípa Geoffrey Kondogbia àdéhùn ọlọ́dún mẹ́ta ló ṣe pẹ̀lú ikọ̀ Inter Milan. Ìyẹn nítorí Inter Milan ló ti darapọ̀ mọ́ ikọ̀ Valencia ọdún 2021 títí di ọdún 2022 ọ̀nà àdéhùn rẹ̀ máa tẹnubodò nínú ikọ̀ ilé tí ṣe darapọ̀ mọ́. Bó dọ́sọ́dọ̀ Sergio Kun Aguero ògbóǹtarìgì agbábọ́ọ̀lù kan Manchester City ní ọmọ orílẹ̀-èdè Argentina. Ó láwọn ti gbáradì fún orílẹ̀-èdè wa Nàìjíríà ní tá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yà àgbáńláyé. Ó ní àfọkànbalẹ̀ àti dúró wámbám bí ọmọ ogun rìn pàápàá jùlọ ní Andres Messi bàbá Thiago ẹlẹ́sẹ̀ rẹ́bà lọ́wọ́ tá a wẹ̀ sẹ́yìn fún orílẹ̀-èdè Argentina ní ó ti jẹ́ kó yé wa ó lóun ti gbáradì fún ìdíje ife ẹ̀yà àgbáńláyé nígbà tá a bá ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje tó kányìn nínú ìpín tá a wà ìyẹn nínú ìfẹ́ àgbáńláyé. Ó ní ẹ fọkànbalẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà mo ti dúró dè bí akọni ẹlẹ́rù ní tádẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ Lionel Andres Messi tó jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina. Ṣé ẹ mọ̀ pé nínú ìdíje àgbáńláyé a ti kojú orílẹ̀-èdè Argentina ní ìgbà mẹ́rin ni àdáwó olúbo ní ìgbà kankan rí ìgbà mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n nà wá ní orílẹ̀-èdè Argentina. Ẹ dáwọ́ àwọn tó máa ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí lórílẹ̀-èdè Russia. Ẹ mọ̀ páyẹ kí ṣàlejò ara wa a tún ti pàdé nìyẹn gẹ́gẹ́ bí ìṣe wa nínú ìfẹ́ àgbáńláyé. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n bá dọ́gba ni. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ kí n lọ sínú ikọ̀ Real Madrid ògbóǹtarìgì adéyìnmú wọn mú sọ nípa Sergio Ramos. Ó jẹ́ kó jẹ́ wà ó ní abba òun ti dúró tán láti gba ife ẹ̀yẹ ìdíje UEFA Champions. Ó ní ife ẹ̀yẹ tí ikọ̀ Barcelona gbà ìdíje Spanish La Liga àti ìdíje El Clasico ilé tí wọ́n gbà lórílẹ̀-èdè Spain ìdíje Spanish La Liga àti ìdíje Copa del Rey ilé tí wọ́n gbà. Ó ní tá a bá láǹfààní láti gba ìdíje UEFA Champions League taiwa ó ló ju ife ẹ̀yẹ méjèèjì lọ ní tá a bá ní káwọ ife ẹ̀yẹ UEFA Champions League káàkiri ilẹ̀ Europe òun ní ife ẹ̀yẹ tó lórúkọ jù lẹ́yìn ife ẹ̀yẹ àgbáńláyé ife ẹ̀yẹ UEFA Champions League òun ló tún kàn. Ó ní táwọn bá ti gba ìdíje yìí àwọn ti dúró tán ní lọ́wọ́ taiwa. Ó ní táwọn bá gba ìdíje kan yìí ó ló ju ìdíje méjì tí ikọ̀ Barcelona gbà ní sáà táwa. Ẹ gbọ́ sí bẹ́ẹ̀ lórí gbogbo Barcelona. Ẹ já máa ohun tó máa ṣẹlẹ̀ ọjọ́ sátidé ní láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ Real Madrid. Ó ní wá ń wí ẹlẹ́yìn ń wí ẹja ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ìròyìn eré ìdárayá níkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí làwà wà tá a ti ń dá yín kanlẹ̀ nípa ìròyìn eré ìdárayá. Ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Cristiano dos Santos Aveiro Ronaldo. Ó ti sọ̀rọ̀ nígbà wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu àwọn oníròyìn ni wọ́n ní bàbá ọdún 23 lọ́jọ́ orí lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n ìṣọwọ́ gbá bọ́ọ̀lù yìí ó tún gbóná dúró tán ni. Ó ní bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ náà nìyẹn kò ní sú mi kò ní rẹ̀ ojoojúmọ́ báyìí ó ní inú mi dùn sí àti wípé àìbọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ pírí bẹ́ẹ̀ lólogójì. Ó ní mo ti dúró tán láti máa gbá bọ́ọ̀lù. Ó ní igba ọdún kan ni ó ní kódà tó ń bá tún wà lẹ́nu ọmọ ọdún 41 41 years old. Ó lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ tá a wà ní ẹ má wàá gbàgbé pé tí Cristiano Ronaldo tó bá ti láǹfààní láti mi àwọn lọ́jọ́ sátidé nígbà tá a máa kojú ikọ̀ Liverpool tó mi àwọn ní ìdíje UEFA Champions League final
ó máa fi ìtàn balẹ̀, ìtàn ló máa fi balẹ̀, ó máa di agbábọ́ọ̀lù àkọ́kọ́ látìgbà tí wọ́n ti yí ìdíje sí ìdíje UEFA Champions League tó máa mi àwọn nínú àṣekágbá ìdíje UEFA Champions League mẹ́rin léra wọn ni. Kò sí agbábọ́ọ̀lù tó ti ṣe bẹ́ẹ̀ tí Cristiano Ronaldo bá láǹfààní láti mi àwọn lọ́jọ́ sátidé, ó fìtàn balẹ̀ nìyẹn, ó di agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó mi àwọn ní ìdíje UEFA Champions League lẹ́ẹ̀mẹ́rin léraléra látìgbà tí wọ́n ti sọ di ìdíje UEFA Champions League. Bí nǹkan ṣe ń lọ lápá àti Ronaldo, mo farabalẹ̀, mo dẹ́yìn tiwa ni mo kúrò mẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ lọ sórílẹ̀-èdè Ghana pé wọ́n ti fọwọ́ òfin gbé, ta ni wọ́n fọwọ́ òfin gbé? Ògbóǹtarìgì ààrẹ àjọ FA lórílẹ̀-èdè Ghana, mò ń sọ nípa Tani Kwesi Nyantakyi ni. Kwesi Nyantakyi wọ́n fọwọ́ òfin gbé, wọ́n ló ṣe màgòmágó owó ni. Nítorí kíni? ààrẹ orílẹ̀-èdè Ghana, mò ń sọ nípa Nana Akufo-Addo lọ́wọ́ ta òun ló ní ká fi kélé òfin gbé ààrẹ àjọ FA lórílẹ̀-èdè Ghana. Ẹnikẹ́ni tó ṣe wọ́n ló forúkọ ààrẹ gbowó ni àti igbákejì rẹ̀ lórí ilé iṣẹ́ kan tí wọ́n fẹ́ dá lórílẹ̀-èdè Ghana. Ó forúkọ ààrẹ gbowó lọ́wọ́ ilé iṣẹ́ yìí kò sí ìdí dídálẹ̀ lórílẹ̀-èdè Ghana. Ìdí rèé ó wá lọ gbowó lọ́wọ́ ilé iṣẹ́ tó ṣẹ̀ fẹ́ dálẹ̀ lórílẹ̀-èdè Ghana. Wọ́n tí wọ́n ń wá láti dẹ̀, ṣùgbọ́n kété tó di orílẹ̀-èdè Morocco dé, òun ni wọ́n fọwọ́ òfin gbé lọ́wọ́ tá a wà, ìyẹn ààrẹ àjọ FA lórílẹ̀-èdè Ghana. Wọ́n ti fọwọ́ òfin gbé gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó ń tẹ̀lé lọ. Ó yẹ kó dópin ni tá a bá ń sọ nípa ìwà àbàjẹ́ lẹ́kàǹkà lórílẹ̀-èdè gbogbo àgbáńlá yẹn, pàápàá jùlọ lẹ́ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńlá. Ó yẹ kó dolú fún mọ́ ni, ẹ jẹ́ ká fi mọ́ lọ́wọ́ lápá abẹ. Kò yẹ kó máa wáyé ìwà rìbá nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńlá. Ààrẹ àjọ FA lórílẹ̀-èdè Ghana wọ́n ti fọwọ́ òfin gbé lọ́wọ́ tá a wà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, mo ní kí n farabalẹ̀, kí n jẹ́yìn tiwa láti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀, ẹ jẹ́ kí n sọ fún wa pé ó ṣe é ṣe kí Wayne Mancuni kó fi inú kọ Everton sílẹ̀ níparí sáà táwọn gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀mí lọ. Kódà kó pin ọ̀sẹ̀ tó tẹnumọ́dé, ó ṣeéṣe kó ṣe àyẹ̀wò ilé tí a mọ̀ sí medical nínú ikọ̀ DC United lórílẹ̀-èdè United Arab Emirates lórílẹ̀-èdè Amẹ́ríkà nídìí Major League Soccer. Ó ṣeéṣe o kí Wayne Mancuni kó tọwọ́ bá àdéhùn ọdún tuntun pẹ̀lú ikọ̀ DC United lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ mọ̀ pé nínú ọdún tó lọ ló darapọ̀ mọ́ ikọ̀ Everton láti inú ikọ̀ Manchester United. Ẹ jẹ́ n sọ fún wa pé ògbóǹtarìgì balógun nígbà kan nínú ikọ̀ Chelsea John Terry ni ó ti jẹ́ kó yẹ kó ṣeéṣe o kó fi ikọ̀ Aston Villa sílẹ̀ torí bá méjì kọ̀ àdéhùn ọlọ́dún kan tó tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ Aston Villa. Ó ti dópin lórí ọwọ́ tá a wà ní. Ó ti wá jẹ́ kó yé wa pé tí ikọ̀ Aston Villa bá láǹfààní láti pegedé ló wá gbá ìdíje líìgì ní sáà tó ń bọ̀ ní orílẹ̀-èdè England, ó ló ṣeéṣe kó sì dúró sínú ikọ̀ Aston Villa. Bí bẹ́ẹ̀ kọ́, òun máa tata pẹ́sẹ̀ pẹ̀lú ikọ̀ Aston Villa. Ẹ má gbàgbé pé ó máa gbá ìdíje playoff ló pọ̀sẹ̀ tá a wà láti mẹ́rin tí ó kópa ní ìdíje English Premier League ní sáà tó ń bọ̀. Aston Villa yóò máa kojú ikọ̀ Fulham United lọ́wọ́ tá a wà. Anthony Taylor lè ròyìn jẹ́ kójú wa pé ó máa jẹ́ center referee ìfẹsẹ̀wọnsẹ̀ náà láàrin ikọ̀ Aston Villa àti ikọ̀ Fulham United ní ìdíje playoff láti mẹ́rin tí ó wà kópa ní ìdíje English Premier. Ẹ má gbàgbé pé ikọ̀ Wolverhampton Wanderers àwọn ti yẹn lọ sí ní ìdíje English Premier League ní sáà tó ń bọ̀. Àwọn àti tani, àwọn àti ikọ̀ eléyìí tó sẹ̀yìn yòó ní ìdíje English Premier League ní sáà tó ń bọ̀. Àti ikọ̀ Cardiff ni wọ́n ti láǹfààní láti wá gbá ìdíje English Premier League ní sáà tó ń bọ̀. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́, mo ní ìfarabalẹ̀ kí n máa jẹ́yìn tiwa ní ìròyìn eré ìdárayá yẹn dá lórí pápá láti jára wa tán ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà Life and Direct láti orílẹ̀-èdè UK. Mo rí ẹgbẹ́ ìyáàfin Adébùsọ́lá Kàndé olóòtú ètò ìdá lórí pápá, mi ò ní gbọ́ ẹ̀tì. Ẹ jẹ́ ń lọ síbẹ̀, inú kan Real Madrid ni mo fi balẹ̀ sí lọ́wọ́ tàwa. Ẹ jẹ́ ń sọ fún wa pé ògbóǹtarìgì nígbà kan rí tó ti gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè Spain nínú ikọ̀ Sevilla. Mo ń sọ nípa Alberto Moreno. Ó ti jẹ́ kó yé wa ọlọ́jọ́ sátidé ó máa dúró tán nígbà tá a bá ń kojú ikọ̀ Real Madrid torí bá méjì kọ́ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti kojú ikọ̀ Real Madrid nígbà tí mo wà lórílẹ̀-èdè Spain. Ó lẹ́ẹ̀mẹ́rin ní ikọ̀ Real Madrid fìyà jẹ ikọ̀ Sevilla, àwọn fìyà jẹ wọ́n lẹ́ẹ̀kan ni. Oníta bá ní káwé ikọ̀ Real Madrid wọ́n dúró tán bí ẹlẹ́gùn sẹ̀pọ̀nà ni. Oníṣùgbọ́n mọ̀ pé ìdíje náà máa gbóná tán bí ẹ̀yìn àfọ̀gbọ́n. Ó ní àwọn dúró tán o lọ́jọ́ sátidé láti fẹ̀yìn ikọ̀ Real Madrid láti fẹ̀yìn wọn bẹ́lẹ̀ nínú ìdíje àṣekágbá ìdíje UEFA Champions League eléyìí tún máa wáyé. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba. Ẹ tún já dókè lọ́nà ká tún wọn tó wà nílẹ̀. Tí n bá wá padà dé, màá farabalẹ̀, màá jẹ́yìn tiwa. Mo ń lọ wá, mò ń bọ̀ wá, gbogbo ara nìfín padà bọ̀. Ẹ kú kalẹ̀. Gbogbo olórí ilé ilẹ̀ yìí àti lókè òkun akó àkójọba iléeṣẹ́ tó bójú nígbà bá a ti ṣe ìwé ìrìnnà láti orílẹ̀-èdè kan síbòmíì. Iléeṣẹ́ Asisat Travel and Tour oríire dé pé. Bẹ́ẹ̀ bá fẹ́ kàwé
káàbọ̀ padà bó ṣe máa jẹ́ náà ni ẹ̀yin fẹ́ sí ìrìn àjò ẹ darapọ̀ mọ́ ilé-iṣẹ́ tàbí fúnra rẹ̀ lórí ètò ìdánlórí pápá. Nọ́mbà ilẹ̀ lè pèsè fún ìkéde tàbí ìpolówó ọjà yín. Náà pé nọ́mbà Ìyá Ìbàdàn ló ṣeé ṣe kó gbé, ṣùgbọ́n nọ́mbà tèmi náà màá fi sójú ìwòran yìí kí n tó parí. +44 74 59 35 37 99. Nọ́mbà ilẹ̀ fi lè lò fún ìkéde tàbí ìpolówó ọjà yín lórí ìkànnì yìí ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct lórílẹ̀-èdè UK. +44 74 59 35 37 99 tàbí +44 74 24 72 87 43 +44 74 24 72 87 43. Tẹ́ ẹ bá ti pe nọ́mbà tí mo pè yìí ọ̀dọ̀ Ìyá Ìbàdàn ló máa já sí, ìyẹn ní orílẹ̀-èdè UK. Bó ṣe mí náà ẹ fẹ́ bá sọ̀rọ̀ fún ìkéde tàbí ìpolówó ọjà yín 081 49 09 63 79 081 49 09 63 79. Nọ́mbà ilẹ̀ tí ń wò lórí móhùnmáwòrán yìí ìyẹn tẹ́tí náfààní láti máa gbọ́ wa ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa fún ìkéde tàbí ìpolówó ọjà nìyẹn +44 74 59 35 37 99 tàbí +44 74 24 72 87 43. bó ṣe mí náà ní 081 49 09 63 79. ẹ jẹ́ máa tẹ̀síwájú kí n máa farabalẹ̀ kí n máa dáwà pé àjọ FIFA wọ́n ti jẹ́ kórí ọpẹ́ lọ́wọ́ tàwa nínú ìfẹ́ ẹ̀yà àgbáńláyé tó máa wáyé lórílẹ̀‐èdè Russia. Àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ 30 níye tá a mọ̀ sí ìràwọ̀ nílẹ̀ Áfíríkà wọ́n ti là wọ́n kalẹ̀ ṣùgbọ́n jẹ́ ń farabalẹ̀ kí n já wọn 10 nínú rẹ̀. Àwọn Áfíríkà tó yẹ pé lórílẹ̀‐èdè Russia a máa rí wo wọ̀ bí ìrìnà nìyí. Mò ń sọ nípa ẹni àkọ́kọ́ Mohamed Salah ní ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool tó wà lórílẹ̀‐èdè Egypt. Wọ́n lára àwọn ìràwọ̀ tá a máa wò lórílẹ̀‐èdè Russia nínú ìfẹ̀yà àgbáńláyé lórílẹ̀‐èdè Russia lọ́dún tá a wà. Ìtàlẹ́nì kejì Mehdi Benatia ní ọmọ orílẹ̀-èdè Morocco. ẹnì kẹta ní Kalidou Koulibaly agbábọ́ọ̀lù ikọ̀ Napoli tó dàbí èkó ní ọmọ orílẹ̀-èdè Senegal. Sadio Mane nínú ikọ̀ Liverpool ọmọ orílẹ̀-èdè Senegal. Àwọn agbábọ́ọ̀lù 30 tí wọ́n là kalẹ̀ 5 bí wọ́n ṣe tẹ̀lé ara wọn ni wọ́n ń farabalẹ̀ ní tẹ́wà ní àwọn agbábọ́ọ̀lù 30 tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ tá a máa rí wò bí ìran lórílẹ̀-èdè Russia nínú ìfẹ̀yà àgbáńláyé. Ìtàlẹ́nì karùn-ún Hakim Ziyech ní ògbóǹtarìgì agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà náà wà ń bẹ ẹdín farabalẹ̀ kí n jẹ́ kó yà pé Wilfred Ndidi ó wà ń bẹ agbábọ́ọ̀lù Leicester City lórílẹ̀-èdè wa Nàìjíríà. John Mikel Obi ó wà ń bẹ agbábọ́ọ̀lù nùkọ Tianjin Tenda lórílẹ̀-èdè China lórílẹ̀-èdè wa Nàìjíríà. John Mikel Obi ó náà wà ń bẹ Odojun Igalo lórílẹ̀-èdè China nínú kọ Tiantuyata ó náà farabalẹ̀ ó wà ń bẹ lọ́wọ́ táwọn. Alex Iwobi nínú kọ Arsenal òun náà wà ń bẹ. Àwọn agbábọ́ọ̀lù 30 tí wọ́n là kalẹ̀ rèé mi ò lè dárúkọ àwọn yòókù tó ní bá méjì kọ́ ọ̀dọ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìròyìn sì wà lẹ̀ kí máa jẹ́yìn tiwa. Àwọn agbábọ́ọ̀lù 30 rèé ní Áfíríkà tájọ CAF jẹ́ kó yọ àpò máa ṣe dáadáa ní lórílẹ̀‐èdè Russia ìyẹn ní ọdún tá a wà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ ká máa bára wa dọ́gba ní. ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ kí n sọ fún wa pé ikọ̀ Celta Vigo lórílẹ̀‐èdè Spain wọ́n ti kéde akọ́nìmọ̀gbá tuntun ní agbóǹtarìgì akọ́nìmọ̀gbá orílẹ̀‐èdè Argentina Anthony Mohamed lọ́wọ́ tàbí wọ́n ti kéde o gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá ikọ̀ Celta Vigo lórílẹ̀‐èdè Spain. ẹ̀ ń pé ikọ̀ Celta Vigo ládùú tó lọ ni wọ́n pínyà pẹ̀lú akọ́nìmọ̀gbá wọn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí wọ́n ti kéde Anthony Mohamed gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá ikọ̀ Celta Vigo ìyẹn lórílẹ̀‐èdè Spain. Manuel Pellegrini ó ti jẹ́ kó yọ ó ti gbaṣẹ́ nínú ikọ̀ West Ham United. Òun ni akọ́nìmọ̀gbá tuntun ikọ̀ West Ham United lọ́wọ́ tá a wà. Mo sọ nípa ta ni Manuel Pellegrini. Òun wá ní akọ́nìmọ̀gbá àkọ́kọ́ tó máa gbowó jù nínú ikọ̀ Arsenal tó rí bá méjì kó gbogbo olùkọ́ni tí wọ́n ti nínú ikọ̀ West Ham United kò tẹ́ni tó gba £7 million lọ́dún kan ní. ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí Manuel Pellegrini ló máa jẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ nínú ikọ̀ West Ham United tó máa gbowó jù níparí sáà kan yẹn lọ́dún kan ní. àdéhùn ọlọ́dún 3 ló sì ṣe pẹ̀lú ikọ̀ West Ham United. ẹjẹ́ ń lọ sínú ikọ̀ Everton. wọ́n ti jẹ́ kó yà pé lópin ọ̀sẹ̀ tá a wà yóò ṣeé ṣe o kí wọ́n kéde Marco Silva gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá ikọ̀ Everton. tẹ̀wọ̀n kí wọ́n ti lé akọ́nìmọ̀gbá wọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ. wọ́n á wá jẹ́ kó yé wa pé níparí sáà yóò ṣeé ṣe o kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá ikọ̀ Everton. ẹ jẹ́ n sọ fún wa pé kì í ṣèròyìn mọ́ pé ikọ̀ Arsenal wọ́n ti kéde akọ́nìmọ̀gbá tuntun nẹ́nẹ́ ajá àbálẹ̀ ní ìta ni wọ́n ti kéde arọ́pò Arsene Wenger ní. Mo ń sọ̀rọ̀ nípa Unai Emery láti inú ikọ̀ PLD. Òun ni akọ́nìmọ̀gbá ikọ̀ Arsenal lóní tuntun nẹ́nẹ́ ajá àbálẹ̀ lọ́wọ́ tàbí àdéhùn ọlọ́dún 3 òun ló ṣiṣẹ́ èrè ló máa gbà lọ́dún kan £5 million
wọ́n ní Unai Emery ó máa gbà nínú ikọ̀ Arsenal. Wọ́n ti wá jẹ́ kó yé wa wọ́n lówó ti wà nílẹ̀ bí iyanrìn nínú ikọ̀ Arsenal lọ́wọ́ táwa torí bá méjì kọ́ ìròyìn eléyìí tó kọ́kọ́ ń tẹ̀lé lọ́wọ́ ni pé £53 million ni wọ́n fẹ́ kó fún láti ra agbábọ́ọ̀lù àsínú ikọ̀ Arsenal. Wọ́n ti wá jẹ́ kó yé wa wọ́n láàánú làlẹ́ lọ́wọ́ Unai Emery nínú ikọ̀ Arsenal. Owó ti wà nílẹ̀ pàápàá jùlọ fún ikọ̀ Arsenal kí wọ́n lè kópa ní ìdíje UEFA Champions League eléyìí tó máa gbéra sọ ní sáà tó bá. Wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìmọ̀gbá ikọ̀ Arsenal ló ń sọ̀rọ̀ nípa Unai Emery. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n bá dọ́gba ní ẹ̀jẹ̀ ń kúrò mẹ́ẹ̀ kí n sọ fún wa pé àwọn ọ̀mọ̀ràn tí mo yún gbénú kara wọn ti jẹ́ kó yé wa bó ṣe ṣe pé orílẹ̀-èdè márùn-ún tí mo fẹ́ dárúkọ ló máa gba ìdíje ife ẹ̀yẹ àgbáńlá lórílẹ̀-èdè Russia ẹ láwọn ògbà àtàwọn owó ẹjẹ́ ń sọ fún wa orílẹ̀-èdè Germany òun lórílẹ̀-èdè àkọ́kọ́ tí wọ́n ń kó ṣeé ṣe o ó máa gba ìdíje ife ẹ̀yẹ àgbáńlá lórílẹ̀-èdè Russia lọ́dún tàwa. Orílẹ̀-èdè wo ló tẹ̀lé orílẹ̀-èdè Brazil wọ́n ti làwọn náà kalẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ṣe ṣe kí ife ẹ̀yẹ àgbáńlá tọdún tàwa yìí kó jámọ́ lórílẹ̀-èdè Russia. Orílẹ̀-èdè Argentina ló sì kẹta, orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè France. Ẹ̀rọ àwọn orílẹ̀-èdè márùn-ún tí mo dákọ̀ yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde ilé tí wọ́n gbé jáde wọ́n ló ṣeé ṣe o kó jẹun ló máa jẹ́ orílẹ̀-èdè tó máa gba ìdíje àgbáńlá yìí. Ẹ gbọ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ó wà lára wọn, èmi náà fi kún ni wọn ò lámọ́ ara àwọn tó máa gba ife ẹ̀yẹ àgbáńlá yìí torí bá méjì kan tẹnitẹni tẹkísà ń tàtàn. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n jáwọ́. Ògbóǹtarìgì akọ́nìmọ̀gbá nígbà kan nínú kan Real Madrid mò ń sọ nípa Vincent Bosco. Ó ti jẹ́ kó jẹ́ wà ó ní igun mú jìnnà sí lọ́wọ́ tàwa ẹni tá a bá ní ká wo agbábọ́ọ̀lù tó ń sáná nínú ikọ̀ Liverpool Mohamed Salah ni ó ní kódà kò lè wọnú àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá àkọ́kọ́ yìí ikọ̀ Real Madrid yẹn first 11 ní nínú ikọ̀ Real Madrid torí tá a bá ní ká wo ikọ̀ Real Madrid orí ọwọ́ tí wọ́n wà lọ́wọ́ tàwa yìí gbogbo àwọn agbábọ́ọ̀lù pátá wọ́n dúró tán ni ó ní ikọ̀ Real Madrid lọ́wọ́ tàwa first 11 wọn gan lásán Mohamed Salah kò lè sinmi. Ó wá sọ pé ìdíje UEFA Champions League tó máa wáyé gba àmì ayò 4-1 ní ikọ̀ Real Madrid fi máa jáwé olúborí. Lálẹ́ tó sọ bẹ́ẹ̀ Vincent Bosco tó jẹ́ akọ́nìmọ̀gbá nígbà kan rí nínú ọkọ̀ Real Madrid gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé ó ní mo farabalẹ̀ mo jẹ́yìn tiwa ìbọn ní kí n balẹ̀ sí lọ́wọ́ tàwa ẹ jẹ́ ń sọ fún wa pé lọ́wọ́ tàwa ìdíje UEFA Champions League wọ́n ti jẹ́ kó jẹ́ wa ìgbà àkọ́kọ́ rẹ̀ tó máa wáyé lórílẹ̀‐èdè Ukraine yẹn ní Kiev láti ìgbà tó ti ń wáyé ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ìdíje gbàǹkọ̀gbù méjì tó máa wáyé ìyẹn tó dà sí kágbá ní ìdíje UEFA Champions League yẹn nílẹ̀ Europe. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n bá lọ́gbẹ́ni àwọn agbábọ́ọ̀lù 16 players òun la agbábọ́ọ̀lù nínú ikọ̀ Leicester tó farahàn fún orílẹ̀-èdè wọn ìyẹn ní international duty ilé tí wọ́n ń lọ lọ́wọ́tọ́wọ́ táwọn mọ́ sọ nípa Tani Keleti yẹn náà tó sọ nípa agbábọ́ọ̀lù Leicester ni ó ti wá sórílẹ̀-èdè wa Nàìjíríà wífẹ́ ní dídé Ahmed Musa bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fún Sàyálò sínú ikọ̀ CSK Moscow lórílẹ̀-èdè Russia ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù 16 ló lọ kúrò nínú ikọ̀ Leicester City láti lọ sójú orílẹ̀-èdè wọn. Tẹ́ ẹ̀ bá gbàgbé Harry Maguire àti Jamie Vardy ògbóǹtarìgì agbábọ́ọ̀lù Leicester City ni àwọn náà sójú orílẹ̀-èdè England bí mo sì ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ táwa. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n jẹ́ ìtiwa. Emre Can ó ti padà wá sínú ìgbáradì eléyìí tó lẹ́tíkẹ́ lọ́wọ́ táwa ẹni pẹ̀lú ikọ̀ Liverpool. Ẹ má gbàgbé pé lópin ọ̀sẹ̀ wọ́n máa gbá ìdíje UEFA Champions. Wọ́n ti wá jẹ́ kó yé wa bó ṣeé ṣe òpó náà ti wà lára àwọn tó máa bẹ̀rẹ̀ fẹsẹ̀wọnsẹ̀. Ó wá lè jẹ́ kó rí àga ìyẹn bench ló ti máa bẹ̀rẹ̀ ìyẹn Emre Can nígbà tí wọ́n máa fojú ikọ̀ Real Madrid nínú àṣekágbá ìdíje UEFA Champions. Dákúṣẹ̀ ti jẹ́ kó yé wa ó ló ṣeé ṣe o kóhun tó bọ̀ wá àdéhùn lọ́dún 3 pẹ̀lú ikọ̀ Arsenal nípa rìsáàtà ẹ mọ̀ pé àdéhùn rẹ̀ ti tán pẹ̀lú ikọ̀ Arsenal ó tún wá jẹ́ kó yé wa bóun ti tán láti tọ́ bọ̀ wá àdéhùn lọ́dún 3 pẹ̀lú ikọ̀ Arsenal. Níta bá ní káwé ikọ̀ Arsenal mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìdí nìyí tó fi ń wù mí kí n máa dúró sínú ikọ̀ Arsenal yẹn ní gbogbo ìgbà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ ikọ̀ Tottenham ó ní wọ́n ti wà ń bẹ̀ lọ́wọ́ táwa ipò ṣeéṣe o kó dáhùn náà máa gbé Anthony Martial kúrò nínú Manchester United torí bá méjì kọ́ wọ́n ti jẹ́ pé Anthony Martial àti Tani Marcus Rashford ó ṣeéṣe káwọn méjèèjì kan bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ nínú ikọ̀ Manchester United pàápàá jùlọ ní òsì láǹfààní láti máa gbá bọ́ọ̀lù dédé nínú ikọ̀ Manchester United yẹn ní sáà táwa. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n jáwá. Ikọ̀ Arsenal wọ́n ti fi aṣọ ìgbábọ́ọ̀lù tuntun nẹ́nẹ́ kalẹ̀ fún sáà tó ń bọ̀ sáà 2018-2019 kódà Alex Iwobi ó wà mẹ́rin àwọn tí wọ́n faṣọ náà lọ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa aṣọ ìgbábọ́ọ̀lù tuntun ìyẹn home kit fún ikọ̀ Arsenal fún ìgbáradì 2018-2019 ìyẹn ní sáà tó máa gbára sọ láìpẹ́ láì jìnnà. Wọ́n wá kọ̀ọ̀kan sílé tí aṣọ tẹ́ bá wọ aṣọ Visit Rwanda ní ìyẹn aṣọ ìgbábọ́ọ̀lù tuntun nẹ́nẹ́ ti kọ̀ Arsenal Visit Rwanda wọn ni wọ́n kọ sí létí aṣọ tó bí bá méjì kọ lẹ́ẹ̀kan tuntun tí ikọ̀ Arsenal máa ń gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè England. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Rwanda tó tó bí mílíọ̀nù 5.35 yẹn 35 million
èèyàn ló máa ń wo ìdíje Arsenal lẹ́ẹ̀kan ṣoṣo. Ìdí nìyí o tá fi kọ Visit Rwanda sí etí aṣọ ìgbábọ́ọ̀lù Arsenal tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀. Àwọn orílẹ̀-èdè Rwanda wọ́n fẹ́ràn ikọ̀ Arsenal lọ́pọ̀lọpọ̀ ní ìdílé tá fi bọlá fún orílẹ̀-èdè Rwanda. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ìfarabalẹ̀ kí n máa jábàdà. Ẹ jẹ́ wọ́n sọ fún wa pé aṣọ ìgbábọ́ọ̀lù kẹ́yìn tí iléeṣẹ́ Puma máa ṣe fún ikọ̀ Arsenal lélẹ̀ torí bá méjì kọ́ níparí sáà 2019-2020 iléeṣẹ́ Adidas ló ṣe é ṣe kán máa ṣe aṣọ ìgbábọ́ọ̀lù tuntun fún ikọ̀ Arsenal torí bá méjì kọ́ àdéhùn wọn lọ́dún 2014 ó ti tán ní ọdún náà ló sì máa parí pẹ̀lú ikọ̀ Arsenal. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa padà pé n tó máa tàtàkùsẹ̀ lórí ètò fún tìrọ̀lẹ́ tòní ìròyìn eré ìdárayá lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK. ẹjá tún délé iṣẹ́ Al Hikmat kí n tún máa tàtàkùsẹ̀. Ẹ má gbàgbé pé Azizat Travel and Tour ẹ má gbàgbé tó bá ti dáago 13 sáago 4 ẹ máa pàdé Al Hikmat ní lórí ètò tá a pè ní Al Hikmat program yẹn àfáà wa lórí ètò tó bá ti dọ̀rọ̀. ẹ jẹ́ ń délé iṣẹ́ wọn náà kí wọ́n máa tàtàkùsẹ̀ fún tìrọ̀lẹ́ tòní. ẹ kú kalẹ̀. Gbogbo olórí ilé ilẹ̀ yìí àti lókè òkun apá àmójúbà iléeṣẹ́ tó mójú níta bá a ti ṣe ìwé ìrìnnà láti orílẹ̀-èdè kan síbòmíì. Iléeṣẹ́ Azizat Travel and Tour oríire dé pọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ kàwé ní UK, Canada, Australia, Bulgaria, Malaysia, Ukraine tàbí orílẹ̀-èdè míì òrìṣà bí òpó sílẹ̀ dẹ̀dẹ̀. Iléeṣẹ́ Azizat Travel and Tour lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ bá fẹ́ tòwé ìrìnnà lẹ́yìn tí kò ní mọ̀gbọ́n nínú tá a mọ̀ sí. Visa application packages, document assessment before submission, flight ticket and hotel reservation, review appeal against refusal of visas, booking of appointment date for interview, travel health insurance. Ẹ fẹ́ lọ ájì tàbí umra ní iléeṣẹ́ Azizat Travel and Tour ní kẹ́ ẹ bá dòwò pọ̀. Wọn kò ní jayé níta náà. Àwọn tó ti bá wọn dòwò pọ̀ ní lọ́dọ̀gbọ̀ wọn kan sára ṣiṣẹ́ ọlọ́ọ̀ni. Orin mo bá lọ́wọ́ gbẹ́gbẹ́ ni wọ́n fi bọ́nú. Iléeṣẹ́ Azizat Travel and Tour wà ní number 65 Alabia Street opposite Mr. Biggs Ìgbọ̀nà Ayétòrò Òṣogbo tàbí 44A Mukawa 4 First Settlement New Cairo, Cairo, Egypt. Ẹ lè pè wọ́n sórí nọ́mbà yóò +234 7069678147 tàbí +20114 5939334 Azizat Travel and Tour ọlọ́ọ̀lọ́ fi rán wá. Tó ẹ káàbọ̀ padà kò ní jù bẹ́ẹ̀ lọ lórí abala ìròyìn eré ìdárayá lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa. ẹ jẹ́ ń fún ilé yìí kí n tún máa lọ. ẹ jẹ́ ń sọ fún wa pé Pep Guardiola ó ti tọwọ́ bọ̀wé àdéhùn ọdún mẹ́rin pẹ̀lú ikọ̀ Manchester City. àdéhùn tó tọwọ́ bọ̀ yìí ó dọdún 2021 fún àdéhùn ẹ̀kú tó parí pẹ̀lú ikọ̀ Manchester City. kò ní jù báyìí lọ sókè báyìí ló gbé ọbẹ̀ oge yòókù tó dọjọ́ Monday tẹ́tù láǹfààní láti pàdé mi tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa. Fún ìkéde tàbí ìpolówó ọjà nọ́mbà tó wà lójú mọ́máwòrán yìí òun ni ẹ máa pè. Lórúkọ lẹ́ẹ̀tọ́ ètò yìí Adébùsọ́lá Kàlẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìbàdàn àtàwọn amójú ẹ̀rọ mi níbi tá a jọ ṣètò fìdò tí gbogbo fi kẹsì tíjọ́ ọjọ́ Monday Fọlájìn Oyètáyọ̀ lórúkọ tèmi Fàkásùwà. Mo rí ẹ̀ńbẹ́ ọmọlọ́lá lọ́lá kò ní í bàjẹ́ yòókù tí lọ́jọ́ ajé nìyẹn títí ìgbà náà ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Ó dàbọ̀.